ẹ kú iṣẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀ ẹni kò káwọn dárúkọ àbí. bẹ́ẹ̀ ni sà. ok ohun tí mo ń làkọ̀jọ ojú pé láti 2018 ni wọ́n àti ti jẹ́ kí n bá wọn lò pọ̀ last 2018 ni oṣù ìgbà tí n súnmọ́ wọn so kò jù bẹ́ẹ̀ náà lọ ọ̀tọ̀ ọ̀sẹ̀ náà mí mo dá dúró ni àlejò àánú ilé náà. kí ni èjì yín sà. 64 plus going to 65. 65. 60 bẹ́ẹ̀ ni. ok ẹ wà ní age 57 nígbà tí ìyàwó yín sọ pé àwọn ò fẹ́ kẹ́ súnmọ́ àwọn mọ́. lẹ́yìn 2018. ẹ wà late 57 ńgbà yẹn sà dáde. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ exactly. kí ni èjì ìyàwó yín sìn sà. ẹgbẹ́ 60 plus òun náà wà 64. 64. bẹ́ẹ̀ ok àwọn wà late 56 nígbà yẹn. bẹ́ẹ̀ ni. bí ọdún kan lẹ gbà lọ́wọ́ ara yín ṣé ìyàwó kan lẹ ní sà dáde. ẹ̀ẹ̀kan náà ni. ẹ jẹ́ n béèrè béèrè kan kí lẹ pè sórí ètò fún báyìí sà. àgbẹ̀ kí ni mo lè ṣe tó ní o àfihàn ní òsúnmọ́bìnrin kankan ọkọ̀ wà gbogbo ṣáà dá wà náà. láti age 57 tó fi wọ 65 súnmọ́bìnrin kankan àbí. àtọ̀ up to now. ok ṣé olùsọdún yín dẹ̀ ń ṣiṣẹ́ sàdáde. àmọ́ okay now. ẹ wà ok láti gbà yẹn bí sísà súnmọ́bìnrin kankan sàrárá níta. àtọ̀. bàbá mi má bínú olóòótọ́ yẹn lẹ́ni call card kò wá yẹ kí ẹ pè sórí ètò ó kù ti mọ yín lára náà tẹ́lẹ̀ náà dádì ó ti mọ yín lára náà kò dẹ̀ fi kankan ṣe yín àbí bẹ́ẹ̀ kọ́. kò ní ìdí ẹ pè sórí ètò nígbà lẹ́wà tẹ́wà lẹ́yìn 57 ẹ pè 58 59 60 ẹ wá wọ 65 ń sìn ilé yóò ní dàrú pẹ̀lú agbára ọlọ́run kò sí wàhálà bàbá mi ọlọ́run ní fi yín lẹ̀ láìláì pẹ̀lú agbára ọlọ́run. yes sir bàbá mi. kábíyèsí rẹ̀ Elédùmarè títóbi rẹ̀ ọlọ́run aṣẹ̀dá tí n bá táyé wà tí